ibi àdéhùn àyè gbogbo ẹ̀ náà fi jáyàn lógún náà bá gba abẹ́rẹ́ ti lé ọba tó fi tù abọ́ níbo lábẹ́rẹ́ lọ́hùn. karamakumullah. ẹ dá máa ń sọ ọ̀gá mẹ́rin ọ̀nà wọn tí màá tán tó ní ẹbọ ni ó ní ní ọba sì fà á lọ níbi tó wọn á fà mí sí ẹ la yóò máa tán tó. alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. inú nǹkan tó yóò jẹ́ ìyàlẹ́nu tí ó dẹ̀ tún jẹ́ ìbánibánújẹ́ bá ní kẹ́dùn òun náà ní ká máa gbọ́ ọ̀rọ̀ tó takò ìtíyàn bí dání lẹ́nu ẹni tó lóhun bí dání. So nísìn omi tẹ́ǹsọ́nsìn tẹwàá ń wẹ̀ rí fún oògùn ṣé ẹ̀rí inú kọ̀wání nìyẹn ṣé ẹ̀rí inú hadith nìyẹn ẹ̀ lérí ẹwà ní tàbá ní o ṣe ogun ẹlú nǹkan tó tàbá jọ lọ sọ́sùsù wọ́n padà fún ní drip wọ́n náà kọ́ tó ṣé àwọn èèyàn náà ṣe Allahu Akbar lẹ́ẹ̀ pé irọ́ làwọn èèyàn láì kọ́ máa pò bíi tí ìfáwọn kọ́ máa láti máa gbọ́n mu ẹ̀yìn táwọn èèyàn fẹ́ gbọ́ gbà tí èèyàn bá lọ sí di ẹni tó sanwó tíkẹ́ẹ̀tì tó lọ gbọ́ Alibaba àbí basket mouth so ẹwà ní ọ̀rẹ́rin ìṣòkò tó yá kí ni ìbá tó yá tí ìbá ń ṣe bàtà ẹsẹ̀ rẹ̀ pápá ó ti sanwó tẹ́lẹ̀ ó fẹ́ lọ rẹ́rìn tẹ́lẹ̀ ni so ìtẹ́yìn náà wulẹ̀ ń wá nìyẹn kọ́ máa pò fún yín kọ́ máa pò tíì kọ́ máa pò rọ́ní tíì fún yín kẹ́ máa gbọ́n mu ṣé omi drip tó ń gbà lọ sútù àti oògùn tẹ́yìn ń ṣe ó jọra wọn ṣé òyìnbó tó ń mú nǹkan tí ó ṣe ara lóore nínú nǹkan tó jẹ́ natural àtọ́lọ́run dá èyí tó mú nínú ewé èyí tó mú nínú àwọn nǹkan míì tó jẹ́ nǹkan tẹ́ pé yóò ṣara lóore bí àwọn kẹ́míkà míì àbáwọn nǹkan míì tó ṣara lóore tó ń lò papọ̀ tí ó gbé papọ̀ tó di drip àti nǹkan kan yìí so ṣé ó jọra wọn àti ọfọ̀ tẹ́yìn ń pè gèrè tẹ́yìn tẹ ẹ̀pẹ̀ tẹ́yìn ń jó tẹ́yìn lo tẹ́wàá ń sẹ́ pé ní ọ̀nà ìwọ̀ṣẹ́ dúdú olówẹ̀ ìwọ́láwọ̀ ọṣẹ́ dúdú ṣìyẹn jẹ́ dúdú osùn ìyẹn jẹ́ dúdú osùn àbó jẹ́ èwo ló tún dúdú náà ok tó ló ń jẹ́ àwa gold àbẹ́wò ìntẹ́fí ń wéra wọn yìí kò jọra wọn fa tó bá ní kìíní kan oògùn lọ ń ṣe àwọn ọmọ akọ́ tó wọ́n padà jọ lọ́sọ́sítù náà wọ́n fún ọ drip yóò pa akọ́ tó báwo lè jọra wọn àkọ́kọ́ ẹgẹ́jì ní pé ṣé n tí ó wá fún lọ́dọ̀ tí yín tẹ́yìn rẹ̀ fún nígbà tó máa kọ́ tó yẹn ṣá ń tọ́jú rẹ̀ lọ́sítù tẹ́fì wá fi gbéra wọn ṣé tó bá bá yín sí pé òun ní typhoid àbóhun ní hepatitis ṣe lè tọ́jú rẹ̀ ṣé irú rẹ̀ lẹ́ ń wò lọ́dọ̀ tí ìtẹ́yìn sí ń wò lọ́dọ̀ tí yíyẹn ogun awọ́rò ogun gbépódé ogun rá ogun owó ṣọ́n ṣe rú ẹ̀ lọ́sítù so báwọn lè ṣe àjọra wọn àpójú yìí ò jọra wọn náà bọ̀ tó páwọn èèyàn ìwọ náà ló máa ń tà lọ́dọ̀ wọn wọ́n bí àkàrà gbóná ìkẹ̀rọ ṣára fi máa ń sọ so lẹ́nu àfá káfà máa polówó ogun àtọ̀lá àwọn tààrò pọ́n ṣe ẹgbẹ́ bí n ta kà Sheikh Dawud abdulchideleha afá ńlá wọ́n dì sọ mo kà fún pẹ̀lú ojú ara mi báyìí tọ́ ìdí ìtàví wọn tó sọ inú mọ̀jálà kan tọ́ta tó mú wá lékè wa káta ṣe wá ń lékè pé àwọn a máa kọ́ tasawuf ẹgẹ́ bí mọ́dà lékè so alábẹ́ẹ̀bẹ̀ so náà lọ́wọ́ sì kọ́ ogun tó so mọ́ in tó jàpá sí ẹ̀kọ́ Allah ẹ̀kọ́ anàbìsọ̀lá so òun náà lẹ́fì mara àwọn náà àwọn gbóntáhùn sátàhùn sọ̀rọ̀ lé lórí àwọn náà bọ́ ń bẹ̀ so gẹ́gẹ́ bí náà àwọn ọmọ lékè oyin náà ti sọ fún mi náà rí wọ́n á ń gbọ́lẹ́ ní yín náà ń sìn wípé ní ẹ̀yin máa ń fún àwọn tàbí fẹ́ ṣàfùlà á sì rí pé ibi ìnáwó yín náà ni ẹ ti ń sọ ìnáwó lékè oyin pé ẹ kọ́ àwọn ọmọ kan ìgbò tó fẹ́ lọ skul ẹ dúró báyìí bí ẹ láwọn tẹ́fẹ́ hand over àwọn lé wọn lọ́wọ́ ìwọ̀n tó fẹ́ ṣiṣẹ́ àfà ẹ̀yin dúró báyìí ẹ fún ọ lógún ṣé ìyín tánà ibi tó fi ilẹ̀ nìyẹn ṣe tánà ibi filẹ̀ fáwọn sàábà nìyẹn tó bá jẹ́ tánà ibi filẹ̀ nìyẹn àwọn tánà náà bí lójú méjèèjì a ní mata kò yìn àwọn tánà súnnà náà sọ́lá tánà bí ibi kalẹ̀ àfẹ́dọ̀tì níbi ẹ̀sìn rẹ̀ ẹgẹ́ bọ́ náà ṣe ní òun náà fún ẹ̀sìn ànábì òun fún ní ẹ̀sìn tí ó ń ṣe rẹ̀sìn ìdọ̀sí a ti mọ̀ àwọn sàábà ò sì kọ àwọn sàábà yóò ti kò ń jẹ́ tuntun ṣùgbọ́n tó ń jẹ́ gbà lọ́wọ́ táwọn àbágbà láwọn ológun olóríṣẹ́ náà pé olóríṣà ológun oníkankan náà lọ́n padà ní kọ́gbà Islam tó wọ́n sì ju gbẹ̀ẹ́lẹ̀ náà so òun náà lẹ́tí fẹ́ tẹ̀bà sí báwo làwọn ológun ó ṣe bẹ̀rù yín lọ́n ṣe ní máa pín kankan náà ní
látọ̀mọ́ kí n tó ń bẹ láwọn náà tẹgbà táwọn gbá ayé náà iná gbára lé káfà máa sọ yẹn ibùdó àgbà béèrè pé bolẹ̀ rí yẹn wà nù Kùránì bó ní hadith wo ni àtàwọn tàbí lọ́wọ́ ṣe dúdú lọ́gbà nígbà tẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀kẹ̀rí ohun tó máa jẹ́ òdodo ẹ̀sìn wọn fẹ́ ṣe ẹ̀sìn ìrọ́lọ́run Yorùbá náà ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ ṣe ẹ̀sìn pé iná yìí tẹ́ máa ń sọ rí náà ni wọ́n máa ṣe náà máa gbọ́rọ̀ yín káwọn náà lè bàtẹ̀ bá rọ̀pọ̀lọpọ̀ lémìnà tó ń lọ sàlátù àbó ń lọ mọ́ṣáláṣí ìfún ẹ kèfèrí mìnà tó ń lọ chọ́ọ̀chì náà ìbẹ́yìn náà ní tán káyé wa ayé náà ni wọn ọlọ́lọ́run sì tí ó bá yẹ pé kò ó ṣe àmẹ́ mùsùlùmí tí mùsùlùmí ní fi ń lọ chọ́ọ̀chì tó yẹ pé tó ń wá nùsùn náà tí ò rí kò ó wà lọ́bùnmí tó kò ṣọ́lọ́ ló fẹ́ sìn tẹ́lẹ̀ gbogbo lọ fi ń jáyàn lógun àwọn olóń jáyàn lógun ó kà níbi táwọn sàbí wá tán jà lógun tán sàásí tán pọ̀fọ̀ tán ṣe gbogbo ẹ̀ tán fẹ́ pa ní físíkálì tán ṣe tán lé kó lé ṣe òun ò ní nǹkan tó hùn fi dáàbòbò gbogbo là bá àdónú yàrá rẹ̀ nígbà tó ń ṣayé àwìtà sí lẹ́yìn ikú rẹ̀ ìjọ́ wò la bá ọṣẹ dúdú ní yàrá rẹ̀ ìjọ́ wò la bá kókó àwọn sàbí kẹ́ tẹ́wọ́ ọṣẹ dúdú bọ́ ṣe ń lò ní eléyìí aṣọ la fi ń wá dékúdé májẹ̀kú amádàrí kan ogbó rẹ̀ láfi ní ẹ̀tẹ̀lé lànà Nabi sallam lẹ́fìlà kò sí tẹ́ ń bá káàkiri inú nǹkan ṣìnà tí ṣètọ́nù ń gbélé lọ́wọ́ ẹ̀ tẹ́ẹ̀ni rí tí ó dáa jù lọ tọ́lọ̀ ti fún Nabi sallam tí ó tí ṣètọ́nù fún yíyan ìhànù ní kò sí ọ̀kan bẹ̀ irọ́ ni èyí tó bá dẹ̀ jẹ́wọ́ ń pó ṣe inú abẹ́ ṣíṣe Allah torí pé ní kò sí nǹkan tó fẹ́ ṣe yàn Allah kódà lọ́wọ́ ní ìwé kan ní jábọ́ kó wá jábọ́ illa ya'lamuha àfikọ́ lọ́wọ́ mọ̀ tí òun ní ẹnìkan wà jí pé ó ń ṣọ́gbò ó fẹ́ lówó ló ń gbìyànjú ló ń lọ ló ń bọ̀ ọlọ́wà ní mọ̀ sí tó wá wọ ọlọ́run tó bá fún yóò fún yóò kò ní fún tó ń tí ó bá ní ọlọ́run ló fún ọ̀pọ̀ ń ṣe ògùn fò tẹ́ ń gbára lé tẹ́sí ní tí ó bá jẹ́ kàkẹ́ dúpẹ́ fọ́lọ́run ibẹ̀ náà lẹ́pẹ́ ògùn yìí jẹ́ afáláwájá ó mọṣẹ́ ẹwọ ọlọ́run dà ṣẹ́jú pé ó ti ń mú ikú ìpèpè sí ibi ká mọ́ ọlọ́yàn kú níbi ọlọ́run ká ní ìpèpè gbogbo tẹ́ ń bá ká ẹ̀yìn àfà ẹ̀yìn jẹmọ́ torí pé wọ́n mú ikú lọ́lọ́run tí wá sí jẹ́ náà ẹni sọ pé inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀ sọ pé kí ló ṣẹlẹ̀ ògùn yìí àbí mo ti tí wá lọ́dọ̀ tí wọ́n náà dáa fáfá kí ló ṣẹlẹ̀ mú wàláì ìṣẹ̀lẹ̀ ìkankan ṣẹlẹ̀ lójú mi ó sì jẹ́ kí mọ̀ pé aláburú lẹ́yìn àfáì mo gbìyànjú láti rí àfáì títí tí mi ò tí ì ráfáì màá sún sí gbìyànjú nígbà tí bá tún lọ sádùgbò yẹn kí tó rí àfáì a ní wá náà káàkiri nígbà tá ṣe ń gbé mọ́ṣáláṣí láwọn ìgbà kan bàbá wa náà fẹ́ chájì fún mi tẹ̀fẹ́ chájì bí alátọ̀ àbí nǹkan àti wá fẹ́ ṣetán àti máa lọ àti kírun àti máa lọ lé àfáà náà dúró pé kí ilẹ̀ ṣú díẹ̀ kún tó máa lọ ní kọ́ ìbá wọlé ní ẹbá ń sunkún àfáà orútù ìrìn lọ ọmọ orútù ìrìn lọ kí la fẹ́ ṣe àfáà yìí lè gbà wá ẹ̀yìn lè ṣe àfáà ní kàkó tó pọ́lọ́ níwọ̀n àgbáyé oníà ẹjá farabalẹ̀ ẹ má wọ́rí yóò ẹ̀rì wọ́n á ti pé bẹ́ẹ̀ ni ṣe ń tẹnumọ́ káfà máa gbẹgbà míì ẹgbà wálẹ̀ máa ẹ̀kójú ti wà máa ẹ̀ka sọ fojú sunkún ọmọ yìí káfà ní ọlọ́run máa gbà yìí tí mo retí gbogbo bó ṣe ń sọ ń ṣe la fà sọ pé ẹ fọkàn balẹ̀ torí pé ẹ̀tàn táwọn èèyàn ń tàn èèyàn ìwọ lè gbà wọn ni ọmọ ìtúpadà yìí lọ ládúrú rọ tó ti ṣe fún wọn ẹ mú àwọn èèyàn kó níbi ọlọ́run bá ẹ fi wọn ẹ jẹ́ ìmá bí àwọn èèyàn kó àwọn èèyàn nígbẹ́kàn lọ́lọ́run bá wọn níbi ogun òfò níbi ọ̀tún ẹbí àti ìbá lọ́dọ̀ àfà bí iṣẹ́ fún àfà ẹgbowó ẹbá mi hàn tú ẹbá mi ṣàtijẹ́ ó wá lọlé ó wá fọkàn sí pé àfà fẹ́ parí iṣẹ́ so ṣe ń tánà bí kọ́ wa nìyẹn kí tàwa kúrò tánà bí ní ká ṣe nìyẹn ká bẹ Allah ká fi kọ́ ọlọ́run wọ́n ló lè ṣe ká máa kọ́ tí láti máa bẹ̀ ká máa bẹ̀ mẹ́ ìpè pẹ̀lú pé ìwọ náà lè ṣe pẹ̀lú pé inú tó máa ká dọ́ra gbáà ká tán pọ́ lọ́run tó bá ti ṣe kò tẹ́ tó lè ṣe ìwọ ló lè ṣe má fi mílẹ̀ ní nǹkan tó máa ká dọ́ra gbáà ní kọ́nà rí pé àwọn yìí wọ́n ṣe kíni wọ́n tán sọ́rí wọ́n bẹ̀ wọ́n níbẹ̀ pé ìbẹ̀ pé ìwọ náà lè ṣe dákun kò sẹ́lómi ní nǹkan tó máa ká dọ́ra gbáà ní so ẹ̀yin náà máa pè afárá máa pè wàláhì ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn afá ìtìlé wọn kó nù Islam ti pẹ́ kọ́lá kó dáhùn kí ó ṣàánú wa kó jẹ́ kí òdodo ọ̀rọ̀ yìí kó jẹ́ ká gbé yí kásìmúlò kí náà jẹ́ bó ṣe jẹ́jà rí sanwó ikọ̀ ṣọ̀rọ̀ kẹsùn